máa ṣe ẹni ọba tó dẹ̀ máa mú ó máa jẹ́ èèyàn tó máa tún ìlú Ìjẹ̀bú ṣe gan-an tó máa ya gbogbo àwọn èèyàn lẹ́nu pé máa ríru ọba yìí rí o. Wọ́n dé fàyè ni wọ́n di níbi mẹ́ta lọ́tọ̀ọ̀tọ̀ ìkọ̀kan náà ló ń já sí. A lè fi àṣà sílẹ̀ ṣùgbọ́n a lè fi òfin náà sílẹ̀. Gbogbo ẹ̀ láti lọ́pọ̀ ni àtòfin àti àṣà máa lọ́pọ̀ ni. Gẹ́gẹ́ bí èmi ṣe jẹ́ spokesman, that is PRO fún ẹbí Fòṣẹ̀gbùà, a ṣe ètò a dẹ̀ ṣe ìfihàn àwọn tó jáde fún ipò Àwùjalẹ̀ láìpẹ́. Ní ọjọ́ kìíní àná tí Òdì àti Gbẹ̀gẹ́ gbé ọ̀pá Àwùjalẹ̀ wá sí ilé wa láti gbọ̀n pé gẹ́gẹ́ àwa ló kàn èrò àti rìtìrìtì tó ṣẹlẹ̀ níjọ́ yẹn, àwa wò pé ká má jẹ́ kí yẹn tún ṣẹlẹ̀ níjọ́ tá a bá fẹ́ ṣe ìfihàn ọmọ ọba ni àwọn olórí ẹbí fi parapọ̀ àti àwọn kọmitì pé ká ṣe ìwé tí wọ́n máa fi wọlé fún àwọn ọmọ ọba àti àwọn ẹbí tó bá láǹfààní láti lè wà ń bẹ̀. Gbogbo ọmọ ọba tó wá síbẹ̀ wọ́n fún ní ìwé méjì yẹn wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn bíi méèlì o, kò ń ṣe social media selling o, wọ́n pín nínú family meeting tí gbogbo wọn wá gbà nǹkan wọn. Ìyàlọ́ni ló jẹ́ fún wa pé àwọn kan sọ pé ṣe ló ń ṣe báyìí, wọ́n jẹ́ kí wọ́n ti kọ sílẹ̀ tẹ́tẹ́lẹ̀ àwọn tó máa ṣe. Tó bá jẹ́ ọmọ ìdílé wa wàá mọ ìgbà tó ń ṣe meeting, wàá wà lórí platform, bó o sì lórí platform kìíní wàá wà lórí kejì, wàá wà lórí kẹta. Níjọ́ tó dẹ̀ pín wọ́n ṣe ìfilọ̀ sí orí àwọn kìíní yẹn pé níjọ́ báyìí la máa ṣèpàdé o. Ìpàdé tá a lè fẹ́ ṣe kò ń ṣe ìpàdé normal ìpàdé, kò ń ṣe ìpàdé tá a máa ṣe jẹ́jẹ́ pé a máa wá pín àwọn ìwé tó máa fi lè wọlé sí kìíní yẹn. Èèyàn tó bá jẹ́ pé kò ń ṣe ó jẹ́ ọmọ ẹbí wa tó dẹ̀ rí yẹn tó dẹ̀ lè lọ sí ọ̀dọ̀ àwọn olórí ẹbí mẹ́tẹ̀ẹ̀ta tó papọ̀ láti wá fọ́ọ̀mù Fòṣẹ̀gbùà committee tó lè gba káàdì lọ́wọ́ wọn oríṣi dájúdájú pé òun ṣọmọ eléyìí. So gbogbo nǹkan táwọn èèyàn ń sọ pé wọ́n ti kọ list o, wọ́n ti mọ́ba o, wọ́n lè mọ́ba lẹ́yìn ọba. Àwọn afọbajẹ ò tí ì mọ́ba, kò sí ọba kankan o, kò dẹ̀ sẹ́nì kankan nínú àwọn ọmọ wa tó ń pè rẹ̀ lọ́ba. Pé kí bí wọ́n ti kọ list àwọn 6 àbí 7 àbí 11 kò sí. Gbogbo àwọn ọmọọba tó jáde pátápátá ni àwọn afọbajẹ máa pè sí palace láti rí. Torí pé wọn ò lè mú Àwùjalẹ̀ ní ayé tá a wà ń sìn láì fojú kàn. Nítòótọ́ criteria lè pọ̀, àwọn kankan wà tó jẹ́ tradition. Ẹni tó bá jẹ́ abirùn ò lè jẹ́ Àwùjalẹ̀, wọ́n á fẹ́ ẹni kó nọ̀rọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ tí kò kan àwa ẹbí tó jẹ́ pé nǹkan táwọn afọbajẹ mọ̀ ní nǹkan táwọn máa fi ṣe àjúwe fún wọn láti mú ọba nìyẹn. Títa wá ní pé ká kó gbogbo wọn débẹ̀, ká lè ti kó dọ́kúmẹ̀ntì fún àwọn afọbajẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní kọ̀ọ̀kan wọ́n ṣe ń pè wọ́n, àwọn náà ti mọ ẹni tẹ́lẹ̀ jẹ́ ẹni tẹ́lẹ̀ jẹ́. Ó wá kù sí wọn lọ́wọ́ wọ́n ṣe máa wá ṣe àgésílẹ̀ àwọn tó wá títí máa fi di pé a ní ẹni tó máa fà sílẹ̀ pé kábíyèsí wa rè. Ní ilẹ̀ Ìjẹ̀bú a ní tradition wa, ní ilẹ̀ Ìjẹ̀bú a ní àṣà wa, a dẹ̀ ní fi àṣà wa sílẹ̀ nítorí pé àwọn kankan wà tó lẹ́yìn nílẹ̀ Ìjẹ̀bú tí wọ́n bá ṣe kó yẹ kó rí bó ṣe yẹ kó rí. Tí àwọn afọbajẹ bá ṣe iṣẹ́ tí wọ́n tán, wọ́n máa dé àkókò kan tó yẹ pé ó lè má jọ ọmọ 3 àbí ọmọ 5 ló máa kù nínú àwọn tó fà sílẹ̀ tó ń ṣe nomination. Wọ́n sì máa wá gbé fún wọn Òdì, wọ́n máa jókòó, wọ́n máa dáfá ọba. Wọ́n wá wo àwọn títí ẹ̀ kún pé ẹni wáyé o, òun rí kinní rẹ̀ kúnjú o, èyí ní ìkejì o, èyí ní ìkẹta o, ìkẹrin bẹ́ẹ̀ lọ, èyí ìdá o, wọ́n lé ìgbà kinní àádá kinní kan, wọ́n á sọ gbogbo ẹ̀. Ìyẹn náà wà lára àkọ́tọ́ máa tó ara fi wá wò pé ẹ̀yàn kan wà number 3 ló ti wà already lórí list wọn láti ìsìnkú kẹta. Màtọ́ dáfá ìfálítì ẹ̀ ló kún jù pé ìlú máa tòrò, ó ti tún ní plus mọ́ nìyẹn, ó ti tún lọ sókè nìyẹn. Èmi ìdẹ́ wà òun ló wà ní number 1 tí gbogbo ẹ̀ ń dún, wọ́n sọ pé ó kàwé, ó dówó, ó ṣe kinní. Màtọ́ dáfá Ifá ní ẹ rọra o ọ̀gbẹ́ni ìwé o, a ṣe dáadáa náà o, bọ̀ èyí dàbí àwọn afọbajẹ náà wò. N fẹ́ kẹ́ rántí pé àwọn tó ń pè ní afọbajẹ ọmọ Ìjẹ̀bú ni wọ́n o, tó ti ń jẹ oyè, tó ti ń jẹ oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá àti ti Ìjẹ̀bú kó tó di pé ọ̀rọ̀ Àwùjalẹ̀ ń ṣẹlẹ̀. Ẹ káàárọ̀ bàbá wa, ẹ jọ̀ọ́ bàbá kí lorúkọ yín fún àwọn tó ń wà lẹ. Ẹ ṣé gan, ọmọọba Abíọ́dún Adésọ̀yà Ògìdán láti ilé Ajíbíkẹ́ ní Gbóbùrò, ọmọ Fòṣẹ̀gbùà níjẹ̀bú Òde. Gẹ́gẹ́ bí mi ṣe jẹ́ spokesman, that is PRO fún ẹbí Fòṣẹ̀gbùà, a ṣe ètò a dẹ̀ ṣe ìfihàn àwọn tó jáde fún ipò Àwùjalẹ̀
láìpẹ́ yìí. Ó wà ní ọ̀nà tí ìjọba àti òfin fi sílẹ̀ fún àwọn ọ̀nà tá a máa fi ṣe ọba, tá a lè fi mú ọba. Ṣùgbọ́n àwọn èèyàn wọn ò rántí pé ó ti pé 100 years tí ọba ti jáde nínú agboolé Fùṣẹ̀gùwà. Dandan ọmọ àti ọmọ ọmọ àti ọmọ ọmọ àti pọ̀ sí rẹpẹtẹ nílẹ̀. Gbogbo wọn dẹ̀ lọ́mọ ọba. Ó dẹ̀ ti wà lẹ́tẹ̀lẹ̀ nílẹ̀ pé àwọn Fùṣẹ̀gùwà ló tóbi jù nínú gbogbo ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ń jọba ní agbilẹ̀ Ìjẹ̀bú. Òun lẹ fi rí pé àwọn ọmọ ọba yẹn pọ̀. Ṣùgbọ́n òfin sọ pé gbogbo ọmọ ọba tó bá jáde tí ẹbí dẹ̀ rí pé ó wá láti ilé ọmọ ọba, kò ṣe gbogbo àwọn tó wá náà la gbé jáde o. Àìmọye tó wá tí àwọn ìdílé olórí ẹbí wọn ò gbà pé wọ́n jẹ́ ọmọ ọba, tó kí wọ́n rí i pé dájúdájú àsáwọ̀ ni wọ́n ọ̀ àjòjì ni wọ́n. Ká ní gbogbo àwọn tó wá la gbé sílẹ̀ ni àmàmà tó 300 torí a ṣe screening, a ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n a wá ṣe ètò yẹn gẹ́gẹ́ bí òfin ṣe fa ọ̀nà ẹ̀ sílẹ̀. Lákọ̀ọ́kọ́, gbogbo àwọn tó ń ṣe ìfihàn fún wọn jẹ́ àwọn tó lọ sí ibi ẹbí, wọ́n ṣe ìpàdé ẹbí, wọ́n fi àkọsílẹ̀ wà bí registration, wọ́n lọ sí screening àwọn ẹbí láti fi hàn pé wọ́n rí pé dódódódó ọmọ ẹbí ni wọ́n kó tó di pé wọ́n pè wọ́n. Nígbà tó tún pè wọ́n tán, a tún wá rí pé ní ọjọ́ kìíní àná tí Odì àti Gbẹ̀gẹ́ gbé ọ̀pá Àwùjalẹ̀ wá sí ilé wa láti kàn pé gẹ́gẹ́ àwa ló kàn, èrò àti rìtìrìtì tó ṣẹlẹ̀ níjọ́ yẹn, àwa wò pé ká má jẹ́ kí yẹn tún ṣẹlẹ̀ níjọ́ tá a bá fẹ́ ṣe ìfihàn ọmọ ọba, ni àwọn olórí ẹbí fi parapọ̀ àti àwọn kọmití pé ká ṣe ìwé táwọn máa fi wọlé fún àwọn ọmọ ọba àti àwọn ẹbí tó bá láǹfààní láti lè wà ń bẹ̀. Gbogbo ọmọ ọba tó wá síbẹ̀ lọ́n fún ní ìwé méjì méjì. Ìwé méjì méjì yẹn wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn bíi méèlì o, kò ń ṣe social media selling o. Wọ́n pín nínú family meeting tí gbogbo wọn wá gbà nǹkan wọn. Ìyàlẹ́nu ló jẹ́ fún wa pé àwọn kan sọ pé ṣe ló ń ṣe báyìí, wọ́n ti kọ sílẹ̀ tẹ́tẹ́lẹ̀ àwọn tó máa ṣe. Tó bá jẹ́ ọmọ ìdílé wa, wàá mọ ìgbà tó ń ṣe meeting, wàá wà lórí platform, bó sì lórí platform kìíní wàá wà lórí kejì, wàá wà lórí kẹta. Ìjọ tó dẹ̀ pín wọ́n ṣe ìfilọ̀ sí orí àwọn kìíní yẹn pé níjọba ìbáyìí la máa ṣèpàdé o. Ìpàdé tá a lè fẹ́ ṣe kò ń ṣe ìpàdé normal ìpàdé, kò ń ṣe ìpàdé tá a máa ṣe jẹ́jẹ́jẹ́, pé a máa wá pín àwọn ìwé tó máa fi lè wọlé sí kìíní yẹn. Èèyàn tó bá jẹ́ pé kò ń ṣe, ó jẹ́ ọmọ ẹbí wa tó dẹ̀ rí yẹn, tó dẹ̀ lè lọ sí ọ̀dọ̀ àwọn olórí ẹbí mẹ́tẹ̀ẹ̀ta tán papọ̀ láti wá fọ́ọ̀mù Fùṣẹ̀gùwà committee, tó lè gba káàdì lọ́wọ́ wọn, oríṣi dájúdájú pé òun ṣọmọ eléyìí àsáwọ̀ lẹ fẹ́ fi ṣe, ẹ fẹ́ wá fa ìjọ̀gbọ̀n níbẹ̀. Torí àwa ti gbọ́ pé àwọn ti kan tó ń kóra wọn jọ láti àdúgbò Fùdígbọ̀tẹ̀ pé wọ́n ń wá ọ̀nà láti sọ pé àwọn Fùṣẹ̀gùwà ò lè ṣe é kí àwọn ìjọba gbé sí ọ̀dọ̀ wọn. Àwọn náà dẹ̀ múra sílẹ̀ láti má jẹ́ kí wọ́n da ọjọ́ ẹ̀rú fún wa. A dẹ̀ ṣe é. Gbogbo àwọn tó jáde wọ́n jẹ́ bíi 95. Àwọn bíi 4-5 wọn yọjú. Ó wá dájú pé àwọn yẹn ò fẹ́ ṣe. Wọ́n kàn wá ṣe registration ni. Bàtà máa fi parí wọ́n jẹ́ 85. A tún wá ṣe ìfilọ̀ ní inú hall yẹn pé ṣé àwọn kan wà níbí tó ń lọ sọ́dọ̀ olórí ẹbí wọn tó ń gba káàdì tó fi wọ bí tó ń dẹ̀ lẹ́ni tó máa fi wọ́n sílẹ̀ àtẹ̀yẹ tó máa ṣe ẹlẹ́nìkejì ẹ̀, that is nominee and second. Àdẹ̀rẹ́ àwọn 6 tó tún jáde, àdẹ̀gbà wọn láyè kan ṣe. Ìyẹn ló fi kọ́kọ́ di 101 lórí list tani.
but bàtà bá wo list yẹn tá a bá yọ àwọn tó yọjú níjọ́ yẹn kúrò ó wálẹ̀ a dẹ̀ ṣe nísìn àti ṣèyẹn tán àwọn ìjọba wà ńbẹ̀ níjọ́ yẹn wọ́n sọ̀rọ̀ ó but observer ni wọ́n iṣẹ́ tó wọ́n wá ṣe ńbẹ̀ níjọ́ yẹn ó dàbí gẹ́gẹ́ bí tó bá rí political parties tó máa ń ṣe primary wọn INEC tó jẹ́ national body wọ́n máa wà ńbẹ̀ kò kàn wọ́n o wọ́n ṣe member party kankan o but àwọn wọ́n máa wà ńbẹ̀ tó máa record gbogbo nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà tiwa náà ṣe rí local government ní INEC wa wọ́n wà ńbẹ̀ wọ́n dẹ̀ record nísìsiyìí ti ṣe tán àwa council of elders àti committee ìfúnṣẹ́gbùwà àti lọ pàdé àwọn afọbajẹ láti fún wọn ní àbọ̀ pé a ti ṣe kinní yìí o àmọ́ oye ọjọ́ tó kù o láti lè tètè gbé kinní yẹn wá fún yín o torí òfin fún wa ní ọjọ́ tá láti fi ṣe kadẹ̀ kó gbogbo èsì lọ fún àwọn afọbajẹ a lè ti ṣe yẹn àwọn afọbajẹ inú wọn dùn bá ṣe ṣe inú wọn dùn fún gbogbo tá a ṣe wọ́n dẹ̀ sọ fún wa àti mọjọ́ tí mi ní sọ́ọ̀sì pé ká kó gbogbo ẹ̀ wá sọ́dọ̀ wọn a ní yọ ẹnìkan kúrò báyìí so gbogbo nǹkan táwọn èèyàn ń sọ pé wọ́n ti kọ list o wọ́n ti mọ́ba o wọ́n lè mọ́ba lẹ́yìn ọba àwọn afọbajẹ ò tí ì mọ́ba kò sí ọba kankan o kò dẹ̀ sẹ́nì kankan nínú àwọn ọmọ wa tó ń pè rẹ̀ lọ́ba àwọn èèyàn lọ́kàn ń bọ́ sórí social media lọ́n kọ títí wọn kò sí list tó yẹ kí bí wọ́n ti kọ list àwọn 6 àbí 7 àbí 11 kò sí gbogbo àwọn ọmọọba tó jáde pátápátá ni àwọn afọbajẹ máa pè sí palace láti rí torí pé wọn ò lè mú Àwùjalẹ̀ ní ayé tá wà ń sìn láì fojú kàn nítòótọ́ criteria lè pọ̀ àwọn kankan wà tó jẹ́ tradition ẹni tó bá jẹ́ abirùn ò lè jẹ́ Àwùjalẹ̀ wọ́n á fẹ́ ẹni kó nọ̀rọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ tí kò kan àwa ẹbí tó jẹ́ pé nǹkan táwọn afọbajẹ mọ̀ ní nǹkan táwọn máa fi ṣe àjúwe fún wọn láti mú ọba nìyẹn títa wá ní pé ká kó gbogbo wọn débẹ̀ ká lè ti kó dọ́kúmẹ̀ntì fún àwọn afọbajẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kọ̀ọ̀kan wọ́n ṣe ń pè wọ́n àwọn náà ti mọ ẹni tẹ́lẹ̀ jẹ́ ẹni tẹ́lẹ̀ jẹ́ ó wá kù sí wọn lọ́wọ́ bọ́n ṣe máa wá ṣe àgésílẹ̀ àwọn tó wá títí tó máa fi di pé a ní ẹni tó máa fà sílẹ̀ pé kábíyèsí wa rè àwa náà ṣe tó yí pé níjọ́ ta ṣe kíní ẹ̀ a ṣe certificate a fẹ́ fún gbogbo àwọn ọmọ ọba tó ń ṣe níjọ́ tá a bá ṣe àfihàn fún àwọn ọmọ ọba tọ́wọ́n ọmọ ọba bá fàfihàn fún àwọn afọbajẹ la fẹ́ pín fún wọn kó lè fún ọkàn wọn balẹ̀ pé dájúdájú o èmi gan mo jáde o mo dẹ̀ dọ́dọ̀ àwọn afọbajẹ nínú palace mo dẹ̀ gba certificate of nomination tí mo lè gbé sínú frame nínú yàrá mi àbí nínú pálọ̀ mi tókè lọ́jọ́ wájú àwọn ọmọ wọn ni bàbá tàwa náà o bàbá wa o nígbà tó fẹ́ mú Àwùjalẹ̀ Fúnṣẹ́gbùwà lọ́jọ́ yẹn náà àwọn náà jáde o bó bá tiẹ̀ wá débẹ̀ wọn á mọ̀ kọ́ ọmọ ọba ni àwọn jẹ́. nínú àwọn tó ń pariwo nípa asset card ní ìta ti sọ̀rọ̀ yìí lórí awuyewuye kan lọ wọ́n ní pé wọ́n pín access card yẹn ní kọ̀ọ̀rọ̀ ni bàbá ẹ bá wà tàn wọ́n lẹ́sìn. mo ti kọ́kọ́ sọ ọ́ kò sí bó ṣe fẹ́ ṣe tó lè tẹ́ ayé lọ́rùn nítorí pé àwọn tí wọ́n fẹ́ ṣe tiwọn lọ́tọ̀ ara àdúrà Ìjẹ̀bú ni Ìjẹ̀bú ní wéèní ṣe tirẹ̀ lọ́tọ̀ tó bá ń bá ẹbí ṣe wàá gbọ́ èèyàn ò lè ṣe kí ni máa ṣe pè é sí mẹ́mbà Ìjẹ̀bú Òde club lásán kó má sí lórí platform wọn kó dẹ̀ rò pé bíá president club àti secretary club ó máa bá òun lé láti fún ní information ọjọ́ tó fẹ́ ṣe meeting àbí irú fìlà báyìí náà fẹ́ wọ̀ lọ sí ṣíṣe báyìí orí platform náà ló ti máa rí information orí platform náà la dẹ̀ gbé gbogbo ẹ̀ sí pé kí oníkálukú tó jẹ́ ẹbí kó wá sí ìpàdé wọ́n fẹ́ pín access card nǹkan tá a kàn ṣe ni pé níjọ́ tó máa pín access card yẹn wọ́n kọ́kọ́ pín fún àwọn tá a máa rí orúkọ wọn lórí list meeting tá a máa ń ṣe ní
tá à ṣe déédéé tó ń wá a lè kọ́kọ́ fọ̀wé sílẹ̀ ká máa sọ pé torí pé àwọn kan sọ pé ọmọ ẹbí ni wọ́n àwọn máa wá wọn kiri láti fún wọn ní káàdì nígbà táwọn kan wá nínú òjò nínú ẹ̀rùn wọ́n ń torí bọ̀ wọ́n wá sí mítìn táwọn bá ṣe mítìn ṣé ẹbí máa dúró ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè question yẹn ṣé àwọn máa mọ̀ pé ẹbí wà táwọn yẹn ò kì í wá lójoojúmọ́ sí mítìn wọ́n fi ṣe àlàyé àti àpẹẹrẹ fáwọn kan wọ́n ní àwọn kan wà tó ń lọ kiri pé àwọn ẹbí wa wọn jẹ́ káwọn ṣe eléyìí wọn jẹ́ káwọn ṣe eléyìí wọ́n ní ẹ kàkọ́ bí wọ́n ní question kan ní ìbéèrè kan ní ìgbà tí Fùṣẹ̀gbùwà ń ṣe meeting nínú òjò tá àti kọ́ hall wa ìbò lọ wà àwọn tó ní owó wọn ò ṣe gbówó wá bá wa pé ọmọ Fùṣẹ̀gbùwà lèmi náà olówó dẹ̀ ni mí ẹ jẹ́ n bá yín fi owó lẹ̀kẹ́ kọ́ hall a tiraka àkọ́ hall ó tún dọjọ́ tí àwọn òdì gbé ọ̀pá Àwùjalẹ̀ wá ẹnìkan kò pè wá pé ẹjá fún yín màálù 3 o ẹjá fún yín lówó kẹra mínírà o ẹjá ṣe báyìí wọ́n ṣe lẹ́yìn tó ń gbọ́ pàwátọ́ lọ tán làbẹ̀ sí gbóríṣiríṣi ọmọ eléyìí ni mí àmì náà ọmọ bíbà yìí ni mí ọmọ kéré kan ni wá kò ṣe bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ẹbí ẹni tó bá ṣe ẹbí tiẹ̀ bẹ́ẹ̀ kó la etí sílẹ̀ kó gbọ́ nǹkan tó jó tó àwọn tó ṣe tó rí làwọn tiwọn náà máa rí ẹbí àjọṣepọ̀ ni kò dẹ̀ sẹ́ni tó ń ṣe ẹbí tọ́hàn kì í mọ̀ nínú ẹbí abẹ́yìn ọmọ ẹbí yín ni ẹ jẹ́ ká bira wa ní ìbéèrè yẹn ṣé nìkan kan wà nínú gbogbo àwọn tó wà ní ìdálẹ̀ àti ní Nàìjíríà tí ẹ máa ṣe family meeting lé yín tí ẹ mọ àwọn ẹbí yín kẹ́nì kọ́kọ́ déédéé wọlé jọ tẹ́tí pa màálù tẹ́tí ṣe rice kó wá níwọ̀n fún àwọn ní rice àwọn ọmọ ẹbí lọ́wọ́ náà ibo lẹ wà lájọ́ ta ti ń ṣe meeting nílùú Ìjẹ̀bú ó ní àṣà kan tá máa ń ṣe nítòótọ́ a lè máa mọ̀ púpọ̀ but a mọ̀ yẹn téèyàn bá kú nínú ẹbí nílẹ̀ Ìjẹ̀bú wọ́n máa ṣe jókòó fún táwọn èèyàn máa jókòó tó máa ṣe wọ́n ṣe máa ṣe òkú ẹ̀ tó máa sọ etí olúkálùkù máa dá tó dẹ̀ máa kọ sílẹ̀ tó bá ṣòkú yẹn tó wọ́n máa gbéwèé yẹn wọ́n máa lọ gbé fún àwọn ọmọ ẹ̀ pé àwọn ẹbí tó ń dá sí ọ̀rọ̀ òkú yín rèé o rẹ́kọ̀dì ló ń pè orúkọ wọn ò sínú rẹ́kọ̀dì kan pé wọ́n ti wá sí mítìn rí ó ṣe wá jẹ́ ẹjọ́ ta fẹ́ ṣàyẹyẹ lè máa ń kọlẹ̀kùn pé àfin access card a ṣe open ní gbangba lọ pín káàdì yẹn ní gbangba lọ pín so bó ṣe wà nìyẹn. ẹ ṣeun bàbá wa ẹnìkan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi lórí ayélujára lórí ètò wa lórí ayélujára ó ní wípé kí ló dé tó ṣe di wípé wọ́n ń lo access card tí wọ́n ń yọ ọ̀wọ́n kan sẹ́yìn nínú ọmọ Fùṣẹ̀gbùwà tó jẹ́ pé kì í ṣe gbogbo wọn ni wọ́n wà nínú ọ̀nà yẹn. ok ṣe rí ẹ ká kọ́kọ́ padà sẹ́yìn tí ẹ bá rántí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ registration àti form fún àwọn tó fẹ́ jọba ó lóye táwọn ẹlẹ́bí ọ̀hún olórí ẹbí fẹ́ gbà lọ́wọ́ ẹnìkan kan tó bá fẹ́ jáde fún ọba ó wà lára nǹkan tíjọba fi pẹ̀ wá sẹ́yìn pé òfin ò gbà láyé o ẹ má gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan tó bá jáde nínú ẹbí bó fẹ́ jọba ẹjọ́ ibo ni ẹbí ti ń rí owó tó máa fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe ṣé olórí ẹbí ló máa mú owó tó fi ń ṣe oúnjẹ fún àwọn ọmọ ẹ̀ àbí èmi tí mo jẹ́ PRO ni máa kó owó tèmi sílẹ̀ láti ṣe kíní ẹbí ni àwọn èèyàn ò kí ń rò pé àbọ̀ rò pé ìjọba ti yé yín ìyẹn jẹ́ number 1 nígbà tá a lè fẹ́ ṣe kíní nǹkan tó fi sọ ni pé kán ṣe family meeting pẹ̀lú àwọn tó fẹ́ wá ṣe tó fẹ́ joyè kọ̀ọ̀kan tó fẹ́ joyè yẹn wọ́n lè wà wọ́n lè má wà wọ́n lè wà ń bẹ̀ wọ́n lè má sí ń bẹ̀ ìyẹn tá a lè ṣe àwọn kan wà ń bẹ̀ àwọn kò sí ń bẹ̀ nígbà tó bá ti ní àwọn tó máa gbé ẹ síta àtẹ tó máa ṣe pákejì ẹ nǹkan tó fi sọ nìyẹn àdẹ gbọ́dọ̀ gbà láàyè kó wá di rìtìrìtì wìtìwìtì nítorí pé gbogbo wa la jẹ́ ẹbí representative la fẹ́ kí ló mú tí gbogbo ìjọba Nàìjíríà àti orílẹ̀ ayé tó ṣe ní House of Representatives wọ́n ṣe sọ kí everybody máa lọ sí Àbújá ká bá ló máa sọ tiwa ó yá o ẹ̀yin ti Soko ẹ̀yin tòǹdó ẹ̀yin ti Kaduna Gombe ẹ máa bọ̀ nínú ilé ká máa sọ a lè ṣe bẹ́ẹ̀ representative náà ló máa ń ṣe representative fún gbogbo wa ìjọba gan representative náà jẹ́ àwa la lọ vote fún wọn nǹkan táwa kàn ṣe ni pé a ṣe voting because a ṣe political party a ní káwọn ọmọ ẹbí kan wá àwọn tó lórúkọ wọn wà lórí list tó ń wá sí meeting à fún wọn àwọn tó dẹ̀ láǹfààní
láti tún gbà. Ṣé báwo mo sọ sílẹ̀ yìí pé àwọn kan wá tán ní card tí wọn ò dẹ̀ register fún wọn ọba tó lè sọ pé àwọn fẹ́ nominate èèyàn àdẹ̀gbà wọn láyè. Ó dájú pé àwọn tó wá yẹn wọ́n ti ń wá sí meeting wọ́n ṣe rí card gbà. Nítòótọ́ ẹni tó wá nominate lè máa ti register form fún ọba, ṣùgbọ́n àwọn family ẹ̀ ń wá sí meeting bóyá níjọ́ tó wá rí pé àwọn people yìí máa ti serious gan lọ́wọ́ pé a máa nominate yẹ o lórí kan lọ. Àwọn bíi 6 adẹ̀ṣẹ̀ yẹn a lè fún gbogbo ayé ní card. Number 1 kò sówó láti ṣe irú nǹkan bẹ́ẹ̀. Tá bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ a máa lọ gba stadium ni. A dẹ̀ lówó yẹn a ní, so kí Ọlọ́run ṣàánú wa ni. Nítorí pé nígbà táwa náà débẹ̀ ní ìjọ náà ibẹ̀ ò gbèrò tá a bá wá ní pé kí gbogbo ọmọ ẹbí Fùṣẹ̀gùwà tí wọ́n wà nínú gbọ̀ngàn yẹn níjọ́ yẹn á kọjá kà sí nǹkan. Àwọn kankan tó wà tó jẹ́ ìbéèrè tó ta kókó tó ń jáwọ́ jásẹ̀ nínú àwọn èèyàn pàápàá gan gbogbo ọmọ bíbí Ìjẹ̀bú nílé lóko. Wọ́n ní wípé ọ̀nà wo gan ni wọ́n fẹ́ gbà fi mú ọba. Wọ́n ní pé ṣé ọ̀nà òṣèlú ni wọ́n fẹ́ gbà fi mú ọba ni àbí wọ́n máa dá ifá. Bàbá kí ló ń tẹ́ ẹ rò sírú nǹkan báyìí? Ok, ẹ ṣé gan ni. Ẹgbẹ́ kọ́kọ́ kan fi kan dáyé lójú. Ọmọ Ìjẹ̀bú ni wá. Ní ilẹ̀ Ìjẹ̀bú a ní tradition wa. Ní ilẹ̀ Ìjẹ̀bú a ní àṣà wa. A dẹ̀ ní fi àṣà wa sílẹ̀. Nítorí pé àwọn kankan wà tó lẹ́yìn nílẹ̀ Ìjẹ̀bú tí wọ́n bá ṣe kó yẹ kó rí bó ṣe yẹ kó rí. Tí àwọn afọbajẹ́ bá ṣe iṣẹ́ tí wọ́n tán, wọ́n máa dé àkókò kan tó yẹ pé ó lè máa jọmọ 3 àbọ̀mọ 5 ló máa kù nínú àwọn tó fà sílẹ̀ tó ń ṣe nomination. Wọ́n sì máa gbé fún wọn òdì, wọ́n máa jókòó, wọ́n máa dáfá ọba. Wọ́n wá wo àwọn títí ẹ̀ kún pé ẹni wáyé o òun rí kíní rẹ̀ kúnjú o, èyí ní ìkejì o, èyí ní ìkẹta o, ìkẹrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí ìdá o, wọ́n lé ìgbà kíní àádá, kíní kan wọ́n á sọ gbogbo ẹ̀. Ìyẹn náà wà lára kan tó máa tó ara fi wá wò pé ẹ̀yàn kan wà number 3 ló ti wà already lórí list wọn láti ìsìnkú 3. Màtọ́ dáfá ìfálítì ẹ̀ ló kún jù pé ìlú máa tòrò, ó ti tún ní plus mọ́ nìyẹn, ó ti tún lọ sókè nìyẹn. Ìmí ìdẹ́ wà òun ló wà ní number 1 tí gbogbo ẹ̀ dún, wọ́n sọ pé ó kàwé, ó dówó, ó ṣe kínní. Màtọ́ dáfá Ifá ní ẹ rọra o ọ̀gbẹ́ni ìwé o, a ṣe dáadáa náà o, bọ̀ èyí dàbí àwọn àfọ̀bàjẹ́ náà wò. N fẹ́ kẹ́ ẹ rántí pé àwọn tó ń pè ní àfọ̀bàjẹ́ ọmọ Ìjẹ̀bú ni wọ́n o, tó ti ń jẹ oyè, tó ti ń jẹ oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá àti ti Ìjẹ̀bú kó tó di pé ọ̀rọ̀ Àwùjalẹ̀ ṣẹlẹ̀. Ṣé nítorí yẹn ń sì tó fẹ́ ṣe Àwùjalẹ̀ wọn ò wá ṣọmọ Ìjẹ̀bú, wọn ò mọ àṣà, wọn ò mọ òye, wọn mọ̀ náà. That is number 1. Number 2, kọ́tẹ̀ tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe yìí wọ́n ti kọ́kọ́ lọ dáfá. Ifá dẹ̀ ti sọ fún wa pé Fùṣẹ̀gùwà ọ̀nà yìí ó lè ìjà máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ṣùgbọ́n ó máa ṣe ṣe. Ẹni ọba tó dẹ̀ máa mú ó máa jẹ́ èèyàn tó máa tún ìlú Ìjẹ̀bú ṣe gan-an, tó máa ya gbogbo àwọn èèyàn lẹ́nu pé máa ríru ọba yìí rí o. Ó wà lẹ̀ wọ́n dé fáyẹ̀ ni wọ́n di níbi 3 lọ́tọ̀ọ̀tọ̀, ìkọ̀kan náà ló ń já sí. A lè fi àṣà sílẹ̀ ṣùgbọ́n a lè fi òfin náà sílẹ̀. Gbogbo ẹ̀ láti lọ́pọ̀ ni, àtòfin àti àṣà ó máa lọ́pọ̀ ni. Ẹ ṣeun gan bàbá wa. Bàbá ìtọ́jú òun lẹ ti sọ nínú ọ̀rọ̀ yìí, nítorí pé bá a ṣe ń sọ lẹ́ ń tàn ìmọ́lẹ̀ sí lẹ́sìn ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Bàbá kí ni ohun tí ẹ lè sọ fún gbogbo àwọn ará ìlú Ìjẹ̀bú Òde àti àwọn ọmọ Ìjẹ̀bú tó wà nídàálẹ̀? Gbogbo wọn pípè ni wọ́n ń pè Jágilégbò láti mọ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé Fùṣẹ̀gùwà àti ọba Àwùjalẹ̀.
bàbá kí lè ní láti sọ fún gbogbo wa. Kò lè kọ́ lọ fọkàn wọn balẹ̀ kọ́ fọkàn balẹ̀ o bí ọ̀rọ̀ president wa ọ̀dọ̀ tí ẹ̀ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó fi dá wa lójú pé òun ò ní ọwọ́ nínú gbogbo ká mú Àwùjalẹ̀ wa ká lọ ṣe nǹkan wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ó dẹ̀ fi yé wa pé Àwùjalẹ̀ tó kúrò bẹ́ẹ̀ jẹ́ bí bàbá tóun ní respect fún gan òun rẹ̀ ní kankan ṣe pẹ̀lú gbogbo ẹ̀kọ́ táwọn ṣe fún ọba nílé Ìfúnṣẹ̀gbùwà gómìnà náà lè sọ kankan ó sọ nǹkan same thing pé ẹ lọ ṣe nǹkan yín ṣùgbọ́n ẹ tẹ̀lé òfin ìtẹ̀lé òfin yẹn ló dífá fún postponement tán fún wa nítorí àwọn kankan wà tó yẹ ká ṣe ká fi sílẹ̀ kó bófin mu nítorí ọjọ́ iwájú ní ọ̀dọ̀ tí àwa Ìfúnṣẹ̀gbùwà nítòótọ́ nígbà tá a bẹ̀rẹ̀ àpín wẹ́lẹ́wẹ́lẹ́ Ọlọ́run dẹ̀ bá wa ṣe àparapọ̀ àti ìdílé kan òun ló yẹ ká débi tá a dé lénìí a ní ẹnì kankan tá a ti mú sílẹ̀ o a dẹ̀ lè sọ fún àwọn afọbajẹ yìí tán máa mú ṣùgbọ́n ó dájú pé àwa ẹbí la mọ̀ wọn ọmọ wa a dẹ̀ ń gbàdúrà pé ìkan náà wọn ọmọ wa tó wà nílẹ̀ èyí tó máa da fún ilẹ̀ Ìjẹ̀bú nìkan mú fún wa àwọn Ìjẹ̀bú tó wà ní òkè òkun tó wà ní ìdálẹ̀ kàn fi ọkàn wọn balẹ̀ nítorí pé èyí tó tọ́ àti èyí tó tó lọ́ máa ṣe fún ilẹ̀ Ìjẹ̀bú àwa tá a dẹ̀ wà ń lé ní Nàìjíríà ojú wa báyìí ló ṣe máa ṣe tá a máa ní Àwùjalẹ̀ gidi ẹ ṣé púpọ̀. bàbá ẹ ṣeun gan ẹ ṣé pẹ̀lú owó yín fún àkókò tí ẹ fún ilé iṣẹ́ wa láti bá wa sọ̀rọ̀ ẹ ṣé gan. bàbá orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn tó ń wò yín àti bí ẹ ṣe jẹ́. èmi ni ọmọọba Abíọ́dún Adésànyà Ògìdán ọmọ Ajíbíkẹ́ láti Gbóbùrò ọmọ Ìfúnṣẹ̀gbùwà ní Ìjẹ̀bú Òde ẹ ṣé. ẹ ṣeun gan tí ìbéèrè bá kà á máa kàn sí. Thank you.